Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. To all my Muslim brothers and sisters, aku ongbe, emi atubo shika. Wow, kini mo mú wá fún yín leni. Pot mi ti ń heat up lọ, ẹ ti mọ̀. Mo máa ń pa gbogbo germs nínú pot mi ká tẹ́ tó bẹ̀rẹ̀ ẹni oúnjẹ. Kini mo mú wá fún yín leni? Beef white rice. Kini mo sọ? Beef white rice. Ẹ máa ní èwo tí mo gbọ́dé, ẹ farabalẹ̀. Ẹ sit kẹ́ relax. Ṣé ti rí báyìí? Mo ti bu òróró sí. Má yẹ kó pọ̀ jù. Ẹran lélẹ̀, ẹ lọ sọ́jà kẹrẹ ẹran kẹfọ́ dáadáa kó mọ́ tónítóní. Ẹ ti rí. Àìtí ṣe kí ni? Mi ò tí fi anything sí. So we want to pan fry it. Ó máa change color. Ṣóyé. Fẹ́ ṣe on a very low heat bẹ́ẹ̀ so medium high if there's something like that. So a máa jẹ́ kó saute gbogbo white ẹ̀yà di so from there proceed. So until tó bá ti golden brown, gbogbo pinkish ara ẹran yẹn àfẹ́ rí. Tó ti yé yín. So in a nutshell, be by side, be by only take time, but it works it. Tó ti yé yín. So mo ti prepare mind yín lẹ́nu. So ẹ má rush pé kíní kan so ẹ jẹ́ kó dín kó tún gbogbo sweetness ẹ̀ kó tún jáde. Then we keep flipping. Tí gbogbo pink ara ẹran yẹn tó fi máa di golden brown. Máa fi ṣàlàyé fún yín ṣe mọ̀ pé ojú ẹ̀ báyìí ti rí ó sì ń pink ó sì white bákan ẹran tútù ni so má worry ó máa dín wá báyìí sí. Ṣé ti rí báyìí? Ẹ ti rí pé kò funfun bí then ó ti dín tó bẹ́ẹ̀ yẹn kò tẹ́ fẹ́ achieve òun gangan òun ni eléyìí. Ẹ ti rí gbogbo ara ẹ̀? Ẹ ti rí golden kìíní yẹn? That's what you want to achieve. Ní báyìí a máa wá da onion ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà. Ẹ tún saute ẹ̀ dáadáa pẹ̀lú àlùbọ́sà. Ẹ tún jẹ́ kí àlùbọ́sà àtòun náà kọ́ sí kíni kọ́rọ̀ wọn kó yéra wọn dáadáa kọ́ má rì. So after which, ẹ jẹ́ ká ra mú ata green rodo ni, ṣó yé yín, just little of it. Mara dà sí báyìí. Ẹ tún stir fry it together. Oríṣiríṣi ọ̀nà lẹ lè fi gbà jẹ white rice yín. So we should put white rice at obe or white rice at stew and all that. Sure, you understand? So that's it. Kamara kini ata rodo isi. That's red Scotch Bonnet Pepper. Spring onions. Ẹ jẹ́ ká rọra tíntìní sí báyìí.
On a high heat, let me my oúnjẹ. So that's how you can see. I'm actually sitting in the kitchen. By the way, please subscribe to my YouTube channel. So ní báyìí, kọ́tà máa ṣe ni, a máa wá bu omi. Tí ọ̀rọ̀ wọn ti yéra wọn yẹn, màá ra omi sí báyìí. Omi tó máa tó ṣe rice. Chonye. Omi tí ó máa tó ṣe rice, ẹ má yẹ kí rice yín kó soggy o. So you now stir well. Ṣé rí pé òróró ẹran yẹn wà lójú ẹ̀. So òróró tẹ́ máa add sí ẹ̀ ní jẹ́ kó pọ̀ jù. Ṣó ti yé yín. Ṣé pé òróró ẹran ó ti yọ lójú ẹ̀. So òróró tẹ́ máa add sí ẹ̀ ní jẹ́ kó over pọ̀ jù. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn. So báyìí, màá gbé adùn ọbẹ̀. Now you want to season it. Don't forget you have meat inside. So then adùn ọbẹ̀ àti ìsebẹ̀. Adùn ọbẹ̀ àti ìsebẹ̀ péré nìkan ni my advice sí meal yìí. Don't put other spices. Paprika, any other herbs, please don't put it. Ṣó ti yé yín. So màá wá ra add little òróró sí so that kò ní ṣe mẹ́ṣẹ̀mẹ́ṣẹ̀ jù. I'm gonna put onions there. I put spice. So let's cover it up. Ẹ jẹ́ kó hó bam bam. Mo ń bọ̀. So omi wa ti ṣe ṣùkùṣùkù bam bam. Ó ti hó ló ń jẹ́ bẹ́ẹ̀. Omi wa ti hó. Don't forget we are cooking beef white rice. So ẹ jẹ́ ká da rice wa ní. So no. Put your rice either down. Please wash your rice very, very clean. Now, this set. Ní báyìí. Okay, so what's the rice was báyìí? I'm cover on a very low heat. Ẹ má yẹ kí rice yín lọ soggy. Omi kọ́ ló ń ṣe rice. Iná yayaya dẹ̀ kọ́ ló ń ṣe rice. Steaming ló ń ṣe rice. So ẹ jẹ́ ká padà wá in the next 10 to 15 minutes rice wa máa ti jiná. Wow. Wow, wow, wow. So spring onions mean just for 4 minutes. My body, you never just don't spring onions, my neck rice is raw. I mean, for you. Then our onions. Okay. Steaming our rice in my neck. Ororo. Just our big onion for our crunchy. But please, feel free to discard this particular part. Never more with egg, Alubosa. Just here, so or take look at our white rice. In fact, solid and another thing, rice. Please, we create this recipe to Panombe to Gino. With this, I'll be able to convince and not to confuse you that you can cook your white rice this way. Exactly. Mo lérò pé enjoy recipe tí mo wá fún yín ní ìyẹn white rice with beef only àti sílẹ̀. Please be creative and let me get your feedback in the comment section. Ire o lọ́jọ́ Ramadan.